dandan ó ti kọ́lá náà kọjá o. Òrìṣà jẹ́ ń dàbí onílé yìí tó kọ́ lérin gidi. Ẹni tí ó ṣe bí aláàrù lọ́jà Òyìngbò kò ní lè ṣe bí Adégbọ̀rọ̀ lọ́jà Ọba. Iṣu tó diyán o aṣáṣu lọ́gbẹ́, aṣáṣu lọ́gbẹ́ tán àkóṣù lé náà. Iṣu jìnnà tán o àkóṣù lódò. Ohun ojú iṣu rí kó tó diyán ẹnìkan mọ̀ odò ní pariwo. Ẹ kúrẹ́ dásìkò ẹ̀yin alára wa, wọ́n ní tabari ni tójọ́ méjì ẹ̀kú àti báyìí òun là á kíra ẹni. Ẹ kú ilé o, ṣàlàáfíà lẹ́wà. Ọpẹ́yẹmí rèé, Ọláníyì ni bàbá tó bí mi lọ́mọ. Ẹ tún káàbọ̀ sórí àkọ́tún ètò tí a pè ní kíṣu tó diyán. Àwọn àgbà bọ̀ wọ́n ní kíṣu tó diyán, agúnṣu lódó, kágbàdo tó dẹ̀kọ, a lọ̀ wọ́n papọ̀, kọ́mọ tó wáyé, á bí bàbá ká tó bí ìyá lè rí ọ̀rọ̀. Láì rárá dá dúró, àlejò wa ti wà níbí. Àlejò wa, ẹ káàbọ̀ sórí ètò kíṣu tó diyán. Orúkọ mi ni Olóyè Adébáyọ̀ Olamilekan Israel Adebayo tí gbogbo èèyàn mọ̀ sí Olóyè Adigun Olowe Yoruba, ọ̀dọ́ àgbẹ̀ àṣàgà tìlú Solu Alade Ibeju-Lekki nílùú Èkó. Èmi ni ọmọ kékeré tí yóò kọ́kọ́ joyè ní ọdún 5. Ọba Muideen Ìṣọ̀lá Babátúndé Balógun ni wọ́n fi mí joyè ní ẹni ọdún 5. Ṣeun. Ní ẹni ọdún 5 òun lẹ jẹ oyè. Bẹ́ẹ̀ni. Ẹ dákun torí pé orúkọ yín ó pọ̀, ìnagijẹ yín ó pọ̀, oyè tẹ́ ẹ tún jẹ ó tún wá jẹ́ kó pọ̀ sí i. Kí ni orúkọ yín gangan? Ní iléèwé wọ́n máa ń pè mí ní Israel. Ní òde tí mo bá lọ bí ayẹyẹ wọ́n máa ń pè mí ní Olóyè Adigun Olowe Yoruba. Tó túmọ̀ sí wípé ẹ̀yin gangan ni Olóyè Israel Adebayo tí àwọn èèyàn mọ̀ sí Adigun Olowe Yoruba. Ẹ káàbọ̀ sórí ètò kíṣu tó diyán lẹ́ẹ̀kan sí i. Mo máa ń jẹ́ kó yé àwọn èèyàn wípé kíṣu tó diyán in tó wà fún kìí ṣe wípé àwọn ti débẹ̀ tán rárá o. Kí iṣu tó diyán, ìlàkọjá àwọn ibi tí èèyàn tọpasẹ̀ kó tó di pé èèyàn débẹ̀ lálàǹfààní àti mọ̀ pẹ̀kẹ́lù lórí ètò kíṣu tó diyán lónìí. Àlejò wa Olóyè Israel Adebayo Adigun Olowe Yoruba. Ẹ bá mi tò ní sẹ̀ǹtẹ̀lé iléèwé tí ẹ wà báyìí. Orúkọ iléèwé mi ni Spirit Life School. Mo dẹ̀ wà ní ìpele 6. Tó túmọ̀ sí primary 6. Bẹ́ẹ̀ni. Ìpele 6 ẹ̀kọ́ Kìíní. Ibeju-Lekki. Olóyè Adigun Olowe Yoruba, kí ni nǹkan tí ẹ gbé dání gangan? Kí n bẹ̀rẹ̀ báwọn. Ohun tí mo gbé dání ẹ̀bùn Ọlọ́run ni, pẹ̀lú kò ń ṣe mímọ̀ ṣe èmi, kò dẹ̀ kí ń ṣe mímọ̀ ṣe ògo tí mo gbé dání. Ẹ̀bùn Ọlọ́run pẹ̀lú bí àwọn òbí mi bí wọ́n ṣe máa ń tẹra mọ́ṣẹ́, bí wọ́n ṣe máa ń support mi pẹ̀lú gbogbo nǹkan gbogbo. Bí nǹkan tí mo gbé dání gangan ni mò ń gbé àṣà Yorùbá lárugẹ, mo sì ń pọ òwe, mo ń fi òwe mo fi ń dá àwọn èèyàn lára yá. Bí àwọn ẹni tó jẹ́ pé wọ́n ti ronú lọ, kò sí nǹkan kan mọ́, òwe tí mo bá pa á tún dá ìgbà padà fún wọn, tó jẹ́ wípé àwọn gan wọ́n á sọ pé ṣọmọ kékeré náà ló ń sọ báyìí. Ẹ lè wò mí bí ọmọ kékeré ṣùgbọ́n àgbàlagbà ni mí o. Àgbàlagbà ni yín lóòótọ́, torí pé èmi gan tí mo wà pẹ̀lú yín mò ń wò wípé tìyàlẹ́nu wọn ni mo fi ń wò yín pé àgbàlagbà òun là ń wò nínú àwòrán ọmọ kékeré. Ẹ ṣeun gan ni. Ẹ jẹ oyè lẹ́ni ọdún 5. Bẹ́ẹ̀ni. Ẹ̀bùn tí ẹ sọ wípé ẹ ní àtìgbà wo ni ẹ ti ní? Torí pé màá sì gbé dádì wọlé o. Ẹ jẹ́ n ṣàlàyé. Àti ìgbà tí wọ́n ti bí mi ni wọ́n ti rí ẹ̀bùn yẹn, torí pé orúkọ mi tún jẹ́ Ìyanu Olúwa. Nígbà tí wọ́n bí mi, wọ́n sọ mí ní Ìyanu nítorí pé ọ̀nà àrà ni wọ́n fi bí mi, ọ̀nà ìyanu ni wọ́n fi bí mi. Ó dẹ̀ jẹ́ wípé ẹ̀ẹ̀mẹta ni mo tó dúró, wọ́n ti bí kó tó di wípé mo tó dúró. So àti bí ogún yẹn tún ṣò díẹ̀ ìgbà tí mo tó di ọdún 4. Ní ọjọ́ kan bàbá mi àti ìyá mi wá ń sọ̀rọ̀
bàbá mi máa pọ̀ òwe kan pé ayé kò tọ́ ọ̀run ò fi èké ní ìtumọ̀ òyìnbó tí wọ́n ń pè ní translation. The world rejects the truth and the heaven is against deception. Lẹ́yìn yẹn bí ìṣẹ́jú díẹ̀ kékeré máa lọ bá bàbá mi máa sọ pé Daddy, what you said before, I know it. Máa sọ pé bàbá mi máa sọ pé ó yá sọ. Ayé kò tọ́ ọ̀run ò fi èké. The world rejects the truth and the heaven is against deception. Bàbá mi àti ìyá mi wọ́n kọ́kọ́ lanu, wọn ò lè pa á dé. Wọ́n á sọ pé ọmọ yìí gbogbo lọ́wọ́ bóyá bí oṣù díẹ̀ kò tiẹ̀ ju oṣù lọ bóyá ọ̀sẹ̀ ni. Daddy mi máa tún pè mọ́ ẹ̀yìn wọn á jẹ ọjọ́ kan á sọ pé ṣé o mọ̀ pé ohun tí ọmọ yìí sọ ní ọ̀sẹ̀ tó kọjá ó yà mí lẹ́nu. Bàbá mi wá sọ pé ògo nìyí o. Bí ó ṣe di ọjọ́ kan nìyẹn bàbá mi bá mú ìwé, wọ́n ń kọ òwe díẹ̀ tó fi di 20, tó fi di 40, tó fi di 50, tó fi di 100 díẹ̀ tó wá fi di 500 tí mo tó gbangba sùn lọ yẹ èmi gangan tí mo lè pa. Wow. Láti ìgbà náà ni ìgbà tí mo wá dé ọmọ ọdún 5 ni mo joyè tí kò sí gbogbo èèyàn tí kò sí channel tí ó mọ̀ mí ní gbogbo àgbáyé ní Nàìjíríà. Ní Nàìjíríà bí mo ṣe di ẹni tí gbogbo èèyàn mọ̀ tí kò sí èèyàn kankan tí ó mọ̀ mí lágbàáyé. Lẹ bá dẹni gba ojúmọ́. Bẹ́ẹ̀ni. Àmọ́ tá a bá ní ká wò ó, olóyè Adigun Olowe Yoruba ẹ fún wa ní òwe Yorùbá bíi mélòó kan ká tiẹ̀ tọ́ wò. Bàbá mi kí n tó bẹ̀rẹ̀ ẹ̀yin náà mọ̀ pé màá kọ́kọ́ júbà Elédùmarè nítorí pé ó ti rí mi níyanu nígbà tí wọ́n bí mi kó tó wá sọ mí níyanu. Ṣé mo lè júbà Adéda? Ẹ já júbà. Ìbà akọ́dá ayé o, aṣẹ̀dá ọ̀run, oníṣẹ́ ìyanu, ajáde má tàn lé, òbìrìkìtì tí ń pọjọ́ ikú dà, gbìngbìnìkì, àwọn òbí àtẹ ìlẹ̀kẹ̀, ògbénú oúnjẹ ọ̀ṣọ́lá, ògbénú adélébò fọhùn, ìpín àyànmọ́ tí ẹ̀dá ènìyàn bá wáyé, alápá kábíkábí, ẹ̀rù jẹ̀jẹ̀ tí ń dẹ́rù bẹ̀rù, èdìdì ń dáyé o, iná lójú iná lẹ́nu, kìnìún ẹ̀yà Júdà, gbòǹgbò ìdílé Jésè, ayérayé tí ń gbẹ́jùlé darí ayé, ọlẹ̀ tí ń fọhùn nínú aláboyún, ẹ̀mí àwọn wòlíì, adẹ́kídájọ́, alèṣelèwí, alèwí lè ṣe, àrí ìró àlá, pátápátá parí ọlá, aṣáájú ogun lálọ, akẹ́yìn ogun lábọ̀, akáká tìríká, ọba ńlá tí ń fọba jẹ, ẹlẹ́ni àtẹ́ẹ̀ká, adédá, àmẹ̀dá tí ń fi ẹ̀dá dára tó wù tí ò sí baba ńlé ẹni lẹ́bí, dákun jọ̀wọ́ má fi mí dára tí ò dá, àjùlọ tó ju gbogbo ajúni lọ, aṣọ rẹ̀ kaniláyà bí aráyé bá sopọ̀ tán ayérayé àsopọ̀ kù, ìdájọ́ ni ó fún gbogbo ní ìdájọ́ ayé, àṣírí gbogbo ayé ń bẹ níwájú rẹ̀, àìkú àìsá àìdíbàjẹ́ àkìkì tán àìyìn tán àtóbi tán aláìníye kò ní bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni kò lópin, àdìgún òde ọ̀run àdìtú ilé ayé o, adájọ́ má fi tẹnìkan ṣe àwọn má rí ìdí, olùṣègùn àjàṣẹ́gun onímájẹ̀mú mi olóore ọ̀pẹ jùlọ afúnimáṣírègùn adáyìnmágbàgbé atọ́fọkàntẹ̀ atọ́gbọ́kànlé olùtùnú olùbùkún abẹtulùkára bí ajere elétí gbóǹgbẹ́rọ̀ yẹ ooo adùnbánimàtòṣì adùnkẹ́pẹ́ akiriṣore aṣorekiri aláyà fúnfúngbò onígbọ̀wọ́ mi ibi ìsádi olórúkọ ńlá ológo jùlọ arínúróde olùmọ̀rọ̀ ọkàn àjíǹde àsọkúdàláyè olúwayé o olú ọ̀run olótìtọ́ olódodo kìí sùn kìí tògbé kìí ṣojú ìṣáájú ọlọ́wọ́ gbọgbọrọ ọba tẹrẹrẹ kárí ayé o òwí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ arúgbó wọjọ́ ẹlẹ́bùrú ìkẹ́ adójútẹlẹ́gàn ọ̀rọ̀ mọ níṣẹ́ fàyàtì ẹkùn ọkọ̀ opó ògbéni níjà kéwùrógun níjà alágbàwí ẹ̀dá olùgbìjà ọmọ òrukàn agbanilágbàtàn ògbà tí ń gba láì lára ọba dúró tini lọ́jọ́ ogun lé ẹkùn ọkọ̀ fáráwò ìbẹ̀rẹ̀ àti òpin ìbàrẹ̀ Èdùmàrè tí tóbi lórúkọ rí olúwa kábíyèsí Elédùmarè. kábíyèsí Olódùmarè káró lè wà bó lóye. Ẹ ṣeun gan o ẹ ṣeun. lówe là ń lùlù àgídìgbò ọlọ́gbọ́n ló ń jó ọ̀mọ̀ràn ló ń mọ̀ ewé kókò la fi ṣàwọ̀ rẹ̀
igi gọmugọmu la fi ń lù ú, afọ́jú ní ìlú, adití nílé orísun, ìlọ̀run ò sì gbọ́dọ̀ yá. Àgídìgbo drum speaks proverb. The wise dance to it and the sage translates it. The skin is made with cocoyam leaf, and turning stick is used for beating. The blind beat the drum, and the deaf sing to it, and the drum must not tear. We need wisdom to comprehend. Àjọ̀ǹdorí kodò, ó ń wò sí ẹyẹ. Elédùmarè ọba dákẹ́dájọ́ ń wò sí àwọ̀ ẹ̀dá. A bat thoughtfully appended its head to observe the act of bird, but God, our creator, observed the act of mankind. Àṣà ń tà, àwòdì ń rà, àwòdì tí ń rí adìẹ lọ́sàn-án sanra tó gún. Bọ́lọ́run ò bá pagún, gbogbo ohun tí gún bá rí á máa jẹ. The ox steals and the eagle bites. The eagle that snatches chicks in broad daylight is not fatter than the vulture. If God spared the vulture, it will feed on whatever it can find. The powerful may live luxuriously. The weak, by the grace of Providence, will find something to live on. Orí Olúkànbí kì í gẹṣin, ìpín àjàpá kì í ṣọ̀ṣọ́. Aṣòlẹ̀kẹ̀ máwọn lọ́rùn, àwọn wọgbó. Olúkànbí's destiny does not include riding a horse. The tortoise's fate is never to know splendor. People adorn the tortoise's neck with bead and its head for the bush. If one gives something to people incapable of recognizing value, they will definitely understand it. Ruin it. Arúgbó ẹrú ò jẹ́ ọ̀fẹ́. Ó kò sí ọba òsìn gbà. Òòfà kan ò jàgbà. Kó ní òun ò sin olówó mọ́. An old slave does not go for nothing. A poor king does not pawn himself. However, hold a pawn, maybe he may not refuse to serve the creditor. Ọlọ́gbọ́n kan ò ta kókó omi sáṣọ. Ọ̀mọ̀ràn kan ò mọyì erùpẹ̀ ilẹ̀. No wise man ever tie water in knots to his cloth. No knowledgeable person can tell the numbers of sand on the earth. All wise and all knoweth is no one but God. Ayé lọ̀kun, èèyàn lọ̀sà, a kì í mọ̀ owó ẹ̀ka káyéjá. The world is the sea, and the people in it are the lagoon. No matter how one can swim, one can never swim the world. You can never satisfy humankind. Ó ṣáàgì lọ́gbẹ́, ó tọ ògùrọ̀ lọ́fà, ó dédi yọ̀pẹ, ó gbẹ́nu sókè, òun retí, ọ̀fẹ́ ní robí. You did not cut a wound into a tree. You did not shoot an arrow towards the palm tree. You arrive at the base of the palm tree and you raise up your mouth expectantly. Does it drip sap for free? One must struggle in order to survive. Ìkà ìbálà, abálùjẹ́, ẹ̀rú ìbájọba, ènìyàn ìbákù kan. Títa ríro là ń kọlà, tó bá jiná tó ló ń doge. With severe pain to classify our face with tribal mark. But when the wounds are healed, the beauty will become a pride. No good things comes easily. Ọ̀kọ̀ọ̀kan là ń ṣe ìbí, ìkọ̀kọ̀ là ń ṣe ìmùlẹ̀. Bí a bá tọ́jú ìmùlẹ̀ tán, ká tọ́jú ìbí pẹ̀lú. Torí ọjọ́ tí a bá kú tán, ará ilé ẹni ní í sin. One conducts affair with one king. With forthrightness, one enter into covenant with non-relative in secret. As one attend to one secret compact, one should also attend to one king. Because on the day one die, it is one king who attends to the funerals. Never neglect your relative in favor of others. A kì í torí gbígbọ́ pajá. A kì í torí kíkọ́ pàgbò. A kì í torí wèrèwèrè pò búkọ. One does not kill a dog because of barking. One does not kill a ram because of butting. One does not kill a he-goat because of randomness. One should not be punished for speaking their opinion. Caroline. For speaking their opinion. Ìgbà tí à ń sun ọ̀gẹ̀dẹ̀ jẹ, ayé ò rí ni. Ìgbà tí à ń fi ẹ̀gúsí sebẹ̀ tó pọ́n bí edé láyé ń rí ni. The world does not know when one has to roast plantain for food. It is only when one cooks melon seed stew that is as pink as shrimp that the world pays attention. People only have time for those whose stars are ascending. Fi ọ̀ràn rẹ sínú pètè ẹ̀rín, fẹ̀bi sínú sunkún ayọ̀. Keep your trouble inside. When you laugh heartily,
Keep your hunger inside when you weep of satiation. Don't let people know your weakness so that you will not become an object of ridicule. Bàbá olóyè Yorùbá. Àkúnlẹ̀yàn làdáyébá, adélé ayé tán ojú nǹkan gbogbo wa. Ẹni ò gbà kádàrá á gbà kodoro. Everyone have been predestined with our divine will. On our arrival to the world, in holy rush to expedite the good part of our fortune, whoever rejects his destiny will end up in vain. Abánigbé kì í yáná, abòrìṣà kì í gbé òtútù, ẹ̀yìn yẹ́gẹ́yẹ́gẹ́ kì í gbé àwùjọ. Ilé kan náà ni wọ́n kọ́ fún àwọn mẹ́tẹ̀ẹ̀ta. A guest does not warm himself by the fire. A priest does not live in the cold. A delicate egg does not live in the crowd. The same house was built for all the three. Once you know your worth, you will appreciate your value. Ọ̀tá fà sókè tó ijó borí, bó bá yóò rí ọ tọ̀run wọ̀. One who shot an arrow towards the ẹ ṣeun gan. Torí pé bàbá olóyè bàbá fi yín lẹ̀ pé kẹ́ ẹ mọ̀ tàbí elépe lọ ẹ̀ ń lọ́nu o. Kí ni ń pọ̀ ń bẹ̀? Ẹ̀bùn Olódùmarè ni kò dẹ̀ ní tán. Yóò túbọ̀ máa pọ̀ sí ni. Yóò túbọ̀ máa ga sí ni. Ọlọ́run ọba Olódùmarè ó rí yín ní ọmọdé bẹ́ẹ̀ kó tó fi oyè àgbà kó tó fi dá yín lọ́lá. Àwọn aráalé tán wò wá náà àwọn náà ti rí i pé nǹkan kì í sí ẹsẹ̀ ràgó. Bàbá olóyè Adigun Olowe Yorùbá, báwo ni bẹ́ẹ̀ ṣe ń ka báwo ló ṣe rọrùn fún yín tó? Mo mọ̀ pé ẹ̀bùn ni o. Báwo ló ṣe rọrùn fún yín tó tẹ̀dẹ̀ ní gbogbo ẹ̀ ní àkàsórí tẹ̀dẹ̀ mọ̀? Because kò easy láti mọ gba àwọn nǹkan yẹn. Àwọn tí wọ́n mọ̀ gan wá gbé fúnra wọn. Báwo ló ṣe rọ̀ yín lọ́rùn tó? A mọ̀ pé mo máa ń wí pé ẹ̀bùn tèmi ní àti gbé nǹkan sórí ni. Kò sí nǹkan láyé tí mi ò lè gbé sórí. Ṣùgbọ́n kò lè jẹ́ wípé kí wọ́n bí mi kí n dẹ̀ máa pa òwe láìsí ẹnìkankan tó kọ́ mi. Mi ò sọ pé ẹnìkan kọ́ mi o. Ṣùgbọ́n nípa iṣẹ́ bàbá mi bí wọ́n ṣe máa ń ṣe iṣẹ́ lórí mi tó àti ẹ̀bùn Ọlọ́run tí Ọlọ́run fún mi ni mo fi ń gbé sórí tí mo dẹ̀ fi ń sọ síta láì fi ìkan mú ìkan. Àdúpẹ́ fún ọ kó tó di pé a sùn dé ọ̀dọ̀ bàbá yín torí mo rí pé tẹ́ bá ti sọ̀rọ̀ kan tẹ́ sọ̀rọ̀ méjì ẹ̀ ń kó bí ìtòótọ́ ẹ̀ ń kó fún wọn. Ọ̀rọ̀ àmọ̀ràn kan àbí méjì fún àwọn tí wọ́n ń wò yín nílé bóyá fún òbí ọmọ ni o àbí fún àwọn tí wọ́n jẹ́ bí akẹgbẹ́ yín lọ́jọ́ orí. Fún àwọn akẹgbẹ́ mi màá wí wípé lọ́jọ́ orí ẹ fi lọ́jọ́ orí sí. Lọ́jọ́ orí bíi ti tèmi màá fẹ́ sọ ní èdè Gẹ̀ẹ́sì pé they should go and learn their culture because culture is the way of life. Fún àwọn bíi ti bàbá mi bíi ti ìyá mi màá sọ wípé ohun tí wọ́n bá ti rí lára ọmọ tó jẹ́ ẹ̀bùn tí wọ́n lè rí lára ọmọ kí wọ́n tètè kó ipa iṣẹ́ sórí ẹ̀ nítorí ọjọ́ ń lọ. Ẹ ṣeun. Ẹ ṣeun gan. Ẹ ṣeun. A dúpẹ́ púpọ̀ pé a pè yín ẹ jẹ́ wa torí pé àsìkò wọn ò tó ẹ mọ̀ pé ọ̀nà pọ̀ àmọ́ lára àsìkò tẹ́ fún wa ráńpẹ́ náà a ní sọ pé a ní mọ ìwúlò rẹ̀. Olóyè Israel Olúwa Adébáyọ̀ tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Adigun Olowe Yorùbá. Olóyè Adigun Olowe Yorùbá. Olóyè Adigun mo ti folóyè ṣáájú ni ẹ má bínú bá mi. Olóyè Adigun Olowe Yorùbá. Ẹ ṣeun gan pé a pè yín ẹ jẹ́ wa. Ẹ ṣeun gan. Kó tó di pé ẹ lọ ẹ ní bínú pé ó kéré. Ilé ẹ̀wà by Christophe wọ́n máa ń ṣe onígbọ̀wọ́ wa lórí àwọn ètò tí a máa ń ṣe. Wọ́n wá sọ wípé Olóyè Adigun Olowe Yorùbá ń bọ̀ ẹ bá ń gbé nǹkan fún wọn. Òun la fi ní ká fi ẹ̀bùn yìí kẹ́ ẹ bá wa fọwọ́ bà láti iléeṣẹ́ ilé ẹ̀wà by Christophe. Ẹ ṣeun ilé ẹ̀wà Christophe kò ní tọ́ fún yín iléeṣẹ́ yín ò ní jóná iléeṣẹ́ yín á máa lọ sókè lọ. Ẹ ṣeun gan ni mo dúpẹ́. Ẹ ṣeun gan adúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín o àmọ́ kó tó di wípé a lọ ẹ sì ní sùúrù torí pé bàbá ọmọ ṣì ń bọ̀ ẹ kú ìkàlẹ̀. Kisutodiyan aṣaṣu lọ́gbẹ́ gan àkóṣùlé náà. Ẹ káàbọ̀ padà sí ojú ìwòran Ọlọ́yọ̀ Studios. Ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí orí ètò Kisutodiyan. Ní báyìí mo ti wà pẹ̀lú ẹni tí a bá máa pè ní ìrò mi
fún olóyè Adigun Olowe Yoruba. Ẹ káàbọ̀ sà. Ẹ ṣeun, mo dúpẹ́ o. Ǹjẹ́ a lè mọ̀ yín? Ẹ kú ìgbàlejò wa. Yes sir. Orúkọ tèmi ni Ọ̀gbẹ́ni Adébáyọ̀ Ọládìméjì Ìṣọ̀lá, tí mo jẹ́ bàbá fún olóyè Adébáyọ̀ Ọlámilékan Israel Olúwa, tí gbogbo èèyàn mọ̀ sí olóyè Adigun Olowe Yoruba, ọ̀dọ́ agbé àṣàgà tìlú Solu Alade Ibeju-Lekki nílùú Èkó. Ẹ dákun ẹ má bínú lákọ̀ọ́kọ́ fún bí mo ṣe wọ aṣọ, torí àwọn èèyàn máa wò pé kí ló tí bàbá olóyè tó ń wọ aṣọ tí wọ́n ń gbàṣà Yorùbá lárugẹ tí wọ́n wọ, à ń bọ̀ láti ibì kan la ṣe wá sí orí ètò. Ẹ dákun ẹ má bínú sí mi. Ẹ ṣeun. Àwọn èèyàn wọ́n ti gbọ́ nǹkan tí ẹ sọ. Ìdí tí mo fi ní kí ẹ dárúkọ torí àwọn ará ilé ni, kì í ṣe pé mi ò mọ̀ yín, ó ti pẹ́ ta ti ń bára wa bọ̀. Ẹ ra sà. Ẹ ṣeun bàbá mi. Bàbá olóyè náà làwọn náà. Bẹ́ẹ̀ni. Báwo ni olóyè Adigun Olowe Yorùbá ṣe bẹ̀rẹ̀? Ẹ bá ń tọ́ọ̀tì ẹ̀ ní ráńpẹ́. Pẹ̀lú ògo lọ́dọ̀ Elédùmarè, olóyè Adigun Olowe Yorùbá jẹ́ ọmọ kan tó jẹ́ pé àwa máa ń pè ní àrà, ṣùgbọ́n ìyá tó bí màmá olóyè wọ́n fún ní ìyanu, nítorí pé láti kékeré ohun àrà ló máa ń ṣe. Nígbà tí olóyè wà ní ẹni oṣù mẹ́ta, à ń sọ̀rọ̀ kan ráńpẹ́ nínú ilé, a sọ̀rọ̀ yẹn, olóyè mẹ́nu bà ọ̀rọ̀ yẹn, ó dàbí ìgbà tó jẹ́ pé èèyàn ń perform magic. Èmi àti mọ́mí ẹ̀ á wojú ẹ̀, láti ìgbà yẹn kò sọ̀rọ̀ tó fi lé ní ọdún kan. Lẹ́yìn ìgbà tó pọ̀ ọdún kan, àwọn kan tó ń ṣe láti ìgbà yẹn bí àrà àwa kan máa ń lọ sẹ́yìn, tá a bá lọ wò á wò pé ṣé kíní àwọn olóyìnbó máa ń ní ó já mọ́ra wọn lẹ́ẹ̀kan náà, ṣó wà coincidental ni àbí nǹkan tó dàbí ìgbà tó jẹ́ pé Ọlọ́run gangan ló ti orchestrate tó ti tò síbẹ̀ pé bí ó ṣe rí lélẹ̀. Lákọ̀ọ́kọ́, olóyè jẹ́ ẹlẹ́ẹ̀kẹta nínú ọmọ tí a ti bí tí ó dúró. Ọmọ àkọ́kọ́ tá a kọ́kọ́ bí ó jóbìnrin, ó lo oye oṣù díẹ̀ nílé ilé ìwòsàn UCH kó tó ṣaláìsí ní SBU department kó tó ṣaláìsí. Ẹlẹ́ẹ̀kejì tá a máa bí òun, ọjọ́ tí ìyá ẹ̀ tó bí, àwọn olóyìnbó máa ń pè ní still death, ọmọ tí ò gbó dáadáa tó fi ṣaláìsí, òun ni ẹlẹ́ẹ̀kejì. But ohun tó jẹ́ àdìtú táwọn olóyìnbó máa ń pè ní mystery, òun ni pé ọmọ náà a bí ní January 11, 2015 lọ́jọ́ tó wáyé ní ilé ìwòsàn Olúyọ̀rọ̀ Olókè Ọ̀fà ní Ìbàdàn, ní Olúyọ̀rọ̀ Òkè Ọ̀fà ní ìyá ẹ̀ tí ní still death lọ́jọ́ yẹn. Ọmọ náà jábọ́. Ìgbà tó ọmọ náà jábọ́, after a few months, gbogbo torí mi máa ń keep document gan, gbogbo document receipt ló wà nílé, mo lè share pẹ̀lú yín after kìíní, màá share tá bá délé. Gbogbo document wọ́n sign tí wọ́n ṣe gbogbo documentation nígbà tí ọmọ náà jábọ́. After tí a bí olóyè ni wọ́n á wò pé January 11 tí a bí ọmọ yìí, látún bí olóyè ní January 11, 2016, ṣé àrà ni àbọ́lọ́run ló kọ́ ni? So ó jẹ́ nǹkan tó yẹ pé ó kọjá òye ẹ̀dá, kì í ṣe ìgbà míì tó bá wùwà mi àbí tó bá sọ̀rọ̀ mi màá sọ pé ẹ ṣáàjò máa ṣe tó bá ṣe. Ọmọ yìí tí ẹ bí ní kó tó di pé olóyè Adigun Olowe Yorùbá dé, ọkùnrin ni January 11, 2015, màmá ẹ̀ wà bí ó lè jẹ́rìí sí. Màmá ẹ̀ wà, àwọn tó wà ní ilé tá à ń gbé lókè Bọ́lá ká tó relocate lọ sí Èkó, wọ́n lè testify sí. Ìgbà tí ẹ tún wá bí olóyè Adigun Olowe Yorùbá náà tún wá jẹ́ January 11, 2016 gẹ́gẹ́. So ó jẹ́ nǹkan àrà tó jẹ́ pé àdìtú táwọn eléyìnbó máa ń pè ní mystery ni. Till today ó sì máa ń yà wá lẹ́nu torí ó kọjá òye ẹ̀dá. So ìgbà tó lóye wá di ẹni tó di n tó ń ṣe, àwọn àkọ́kọ́ máa ń wò pé ṣé ó ń ṣeré ni àbí ṣáwádà ni. Ọjọ́ yẹn èmi àti ìyàwó mi à ń sọ̀rọ̀ nínú ilé. Èmi dẹ̀ fẹ́ràn láti máa seal àwọn ọ̀rọ̀ tí n bá sọ pẹ̀lú òwe Yorùbá, because bàbá tó bí mi wọ́n ṣaláìsí ní 2007. He was a scholar when he was alive, very very sound. Wọ́n jẹ́ nìkan tó nímọ̀ gan. Tọ́ bá mú newspaper, wọ́n lè ka mẹ́wàá kílẹ̀ tó ṣú. Wọ́n fẹ́ràn láti máa kàwé gan. So táwọn èèyàn bá fẹ́ sọ̀rọ̀, àwọn tó jẹ́ bí ẹ̀gbọ́n bàbá mi, àwọn tó jẹ́ bí àbúrò bàbá mi tó ń wò lórí àwọn program tó ti ṣe, wọ́n á ní kó jọ àwọn lójú torí ẹ̀gbọ́n àwọn ló padà wá àbí àbúrò àwọn ló padà, àbí ẹni tó bá yà fẹ́ sọ̀rọ̀, wọ́n á ní kó jọ àwọn lójú pé ẹni tí bàbá rẹ̀ ṣe nígbà tí bàbá rẹ̀ wà láyé. So a lot of people used to call him a reincarnated version of my father. Ẹ ti understand? So ọjọ́ náà ó padà, bó ṣe padà, ó ní, my daddy, what you said the other time, I know it, I know yà sọ, bó ṣe sọ ó dàbí àlá, ó lọ. Èmi wò pé iṣẹ́ mọ̀, gbà tí èmi náà wà university, mo máa ń like láti mo máa ń kọ́ nǹkan gan, mo nífẹ̀ẹ́ sí kí n máa kọ́ nǹkan gan. Ẹni tó bá ń follow mi lórí page mi, wọ́n á rí. So ó tún padà lẹ́lẹ́kejì, ó ní dáàdì mi, ẹ tún fún mi ní mísì, ọmọ ọdún mẹ́ta, ó wà lọ́dún mẹ́ta, ó ṣe pé ó ṣe súnmọ́ ọdún mẹ́rin nígbà yẹn ni.
a tún fún ní mi ìmí ìta fún a tún ṣe fún ó tún mọ̀ a fún tó 20 ó lè memorize 20 a fún tó 30 ó lè ṣe 40. Wow. To the glory of God lẹ́ni olóyè lè gbé òwe tó ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta tó jẹ́ 500 ó lè gbé sórí kí wá ṣe yẹn nìkan àwọn kankan wà nínú Yorùbá tó yẹ pé bí mo ṣe ní mo mọ Yorùbá tó níwọ̀nba olóyè kọ́ mi ní òǹkà láti 1 títí dé 1000 tó jẹ́ pé nǹkan tí mi mọ̀ rí tí ìyá tó bí lọ́mọgò mọ̀ òun ló kọ́ wa ní òǹkà torí àtìgbà tá a ti discover talent àwọn kan máa ń ràwé tẹ bá wo ẹ̀yìn búùtù mọ́tò ẹ máa rí a máa ń ṣe research a máa ń ràwé fún nǹkan tó ń bá ti mọ̀ báyìí a kọ́ wa tó bá gbé bíbélì Yorùbá tó bá ń kà báyìí ó máa ń yà wá lẹ́nu pé àwọn èèyàn máa ní ọmọ alákọ̀wé ní báwo lọmọ alákọ̀wé ṣe wá di ẹni tó ń sọ ọ̀rọ̀ báyìí so gbogbo nǹkan tó ń ṣe táwọn èèyàn bá ní àrà ni màmá ẹ mọ̀ pé àwọn àgbà àwọn náà máa ń lójú tí wọ́n fi máa ń wá ní àwọn ti rí ìmísí before kò tó wálé ayé pé àrà tí ó máa ṣe bẹ́ẹ̀ ni àti gbogbo nǹkan tí Olódùmarè fún bọ́lọ̀ Ọlọ́run ló bẹ́ẹ̀ ọ̀nà àrà ni bẹ́ẹ̀ ni Ọlọ́run ló kọ sílẹ̀ pé bó ṣe máa ṣe. Látìgbà tí ẹ ti wá ń tẹ̀lé Adigun Olowe Yorùbá lọ láti ibì kan síbì kan ǹjẹ́ ó ní ìlàkọjá kan tí ẹ ti bá pàdé ẹ kàn bá mẹ́nubà ní ráńpẹ́ mo mọ̀ pé yóò pọ̀ o àmọ́ ẹ bá mẹ́nubà ní ráńpẹ́ lórí àsìkò. ní ọjọ́ àkọ́kọ́ etí mi lè gbàgbé lọ́jọ́ kan àtìgbà tó lóye ti dìlú mọ̀ọ́ká àwọn èèyàn tán bá pè wá wọn á ní ká wá fún events ẹlòmíì ti máa ṣe booking before ká tó lọ ìkọ́ wá wà tó yẹ pé wọ́n ti ṣe booking nẹ̀ bọ̀ mọ́tò tí mo gbé dání gbà yẹn mọ́tò mi ní fault a ṣì wà ní Ìbàdàn gbà yẹn ká tó relocate sí Èkó tó rà ti relocate sí Èkó ó ti tó ọdún méjì so àwọn ń lọ láti Èkó engine yẹn àṣàmọ́ tó mu ó ṣáà ní fault bó ṣe di pé a lè move mọ́ nìyẹn àwa wọ mọ́tò láti interchange sí mọ́tò tí ní fault àṣà ni a máa padà torí owó yẹn èmi sọ fún olóyè pé ṣé ká dá padà pé agbára wà láti dá ó ṣáà ní pé irọ́ o program yẹn program àwọn olóyè àwọn èèyàn ńláńlá tó yẹ pé a ti ń dream ẹ̀ wọ́n ti sọ̀rọ̀ program yẹn á ti lé bí oṣù 2 sóṣù 3 ó ṣáà ní ká lọ bá a ṣe dé kí lorúkọ ẹ̀ kára nìyẹn kára ní ibi kíní wọ́n ṣe bridge yẹn mi ì rí irú traffic yẹn nínú history ìlú Èkó rí tí máa sọ fún yín pé èmi àti olóyè mo fi Ọlọ́run tó dá mi sáyé mo fi búra a rìn láti kára dé inú Ìkẹjà tá a ti lọ ṣe program yẹn kọ́ nígbà tá a padà sí inú mọ́tò olóyè sùn débi pé mi lè sọ ohun tó ṣẹlẹ̀ sí olóyè ìlàkọjá tó yẹ pé kò ṣẹlẹ̀ rí nílé ayé tó yẹ pé ṣé ẹ mọ̀ téèyàn bá gbé ordinary bag of pure water ẹ mọ̀ bó ṣe máa heavy nígbà téèyàn bá fi rìn ìrìn kìlómítà kan ìrìn tí mo sọ yóò tó 20 to 25 kìlómítà mo gbé olóyè kọrùn ní láàrin àwọn èrò lásán torí tèmi bá ní program ẹ rí i pé a ní program bí lè ní mo ti dé láti bí i 3 hours ahead bí mi ṣe máa ṣe nǹkan mi nìyẹn ẹ ti understand ẹ tó bá ṣiṣẹ́ ọ́fíìsì èèyàn ní fi kọjá so aṣá rìnrìn yẹn mo níṣẹ́ ká padà ó ní ká má padà ká ṣá máa lọ ìyẹn ìlàkọjá kọ́ ìyẹn àwọn ìlàkọjá tí mo tún lè fẹnu bá ní bí àwọn tójú ti rí nígbà tí a ṣe bẹ̀rẹ̀ bí káwọn èèyàn try láti take advantage èèyàn orí àìmọye oríṣiríṣi ilé iṣẹ́ tó yẹ pé ṣe mọ̀ ẹni tó bá jẹ́ bàbá tó jẹ́ bàbá dáadáa kò ní fẹ́ kó nǹkan tí ó dent orúkọ mu kó ṣẹlẹ̀ a lot of people ló ti try láti take advantage ẹ̀ torí pé ó jẹ́ ọmọ kékeré but being a responsible father àti pé ẹni tó yẹ pé mi ní fẹ́ ṣe nǹkan tó yẹ pé it will be questionable to me nígbà tó bá dàgbà tá a máa ní dáàdì mi kí wàá lè tẹ ṣe báyìí nítorí mi. bí ká sọ pé integrity ti ń gangan. ó ti yé yín but tó bá jẹ́ pé n tó ṣẹlẹ̀ tó jẹ́ mi gangan ni tí màá ti fight back a lot of àwọn iléeṣẹ́ tó yẹ pé wọ́n ti try láti take advantage ìkan tó ṣẹlẹ̀ ní ọdún 2023 ẹnìkan wọ́n sọ pé iléeṣẹ́ ìfowópamọ́ ńlá kan ní Nàìjíríà ń bí báyìí wọ́n ní pé wọ́n fún ọmọ ẹlẹ́pà kan ní scholarship ìgbà tó máa fabricate story yẹn fọ́tò olóyè ni wọ́n gbé wọ́n post ẹ̀ sí online ẹni tó ti joyè ó dẹ̀ ní traffic tó yẹ pé ní online ó ní like 900 comments ó ní like 47,000 kìíní lórí ìtàkùn LinkedIn tó yẹ pé a ní láti lọ sórí àwọn ayélujára tvc nǹkan a ní láti lọ debunk ẹ̀ pé wọ́n ní bàbá ọmọ náà sí láyé ìyá ọmọ náà sí láyé a ní láti lọ debunk ẹ̀ pé bàbá ẹ̀ wà láyé o I'm a responsible father and he also has a responsible mother tá a dẹ̀ ń ṣe ẹ̀tọ́ wa lórí ọmọ àwọn tá a dẹ̀ jẹ́ bàbá olóyè lélẹ̀ gbogbo èèyàn ló mọ olóyè pé èèyàn tó lóyè ṣe lélẹ̀ so ó jẹ́ àwọn oríṣiríṣi ìdojúkọ. ṣé àwọn ilé ìfowópamọ́ ṣán wá padà dá yín lóhùn? wọ́n akọ ìtẹ̀ránṣẹ́ sí wọn wọ́n sọ pé àwọn kọ́ làwọn ṣe ṣùgbọ́n ẹni tó kọ blọ́ọ̀gì yẹn ó padà sọ pé òun ó wá nǹkan ṣe sí ṣùgbọ́n kò rí kò ṣe nǹkan kan sí títí dọ̀la ó sì wà ń bẹ̀ ó sì wà lórí ìtàkùn náà.
ó dà bá a bá rí ọjọ́ tí ó rí bá kìíní àárọ̀ ọjọ́ tó rí bá kejì ǹjẹ́ ọjọ́ kan wà tó jẹ́ pé bóyá inú tiyín ló dùn jù ni o àbí inú bàbá olóyè tẹ́ sọ ní ọ̀nà ọ̀dọ̀ tiwọn. ọjọ́ tí inú mi dùn jù lọ́jọ́ tí ọmọ mi tó joyè ní Solu Alade tí ọba Muideen Ìṣọ̀lá Babátúndé Balógun tí wọ́n fi jẹ oyè kì í ṣe oyè lásán oyè tá a rò bóyá oyè kékeré ni nígbà tá a débẹ̀ tá a rí olóyè Pasuma tó ń kọrin tó ń kí olóyè tí mò ń wò pé ṣé n tó jáde lára mi náà ni odidi Pasuma kì ó yà mí lẹ́nu ní ọjọ́ náà so ó jẹ́ nǹkan tó jẹ́ ohun àrà so àtìgbà yẹn gbogbo iléeṣẹ́ tẹlifíṣàn kò sí tẹlifíṣàn name it channel television wá sí inú ilé tèmi èmi kékeré odidi channel television wá sí inú ilé mi pẹ̀lú ọkọ̀ mẹ́ta bọ̀gìnì ọ̀tọ̀ọ̀tọ̀ tó wá ṣe interview fún olóyè láti wá wo gbogbo ẹ̀bùn nǹkan kan ó ti jẹ́ over 57 award ní olóyè bó ṣe rí kókó olóyè ló ti gbà tó jẹ́ àwọn international and national award tó jẹ́ nǹkan àrà tèmi bàbá tí mo jẹ́ bàbá gan tí mi ti gbẹ̀yọ̀ kan láti gbà tí mo ti dáyé. ẹ ti gbà torí tó bá ti jẹ́ tọmọ ẹni àwọn kan máa sọ yìí pé kì í jẹ́ ti bàbá tọmọ kó má lálá àmọ́ irọ́ ni o kò sí bọ́n ṣe pé orúkọ olóyè tí wọ́n ní forúkọ bàbá rẹ̀ sí so tó túmọ̀ sí pé lọ́nà kan àbí lọ́nà míì ẹ ti gbà ọpẹ́ ògo ni fún Ọlọ́run Olódùmarè ọjọ́ tó dùn wà ọjọ́ tó bíbákejì náà wà tó pọ̀ jàǹtìrẹrẹ àsìkò tí ò sí òun ni kò fún wa ní àyè láti nàyẹ́ na padà. Ǹjẹ́ ó ní ọ̀rọ̀ kan àbí méjì tí ẹ fẹ́ sọ fún àwọn aráalé tí wọ́n wò yìí? Ohun tí mo fẹ́ sọ gẹ́gẹ́ bólóyè ti ṣe sọ ó ní pé màá sọ lédè Yorùbá màá tún sọ ní Òyìnbó kò sọmọ kankan tó wà nílé ayé tí Ọlọ́run fún ní ẹ̀bùn ẹ̀tọ́ tó jẹ́ ti tòbí ni pé láti fojú balẹ̀ láti rí nǹkan tí ó jẹ́ ẹ̀bùn tí Ọlọ́run fún ọmọ náà kò sí ọmọ yẹn tọ́lọ́run fún lẹ́bùn tá a bá fojú sílẹ̀ àṣòbí a máa rí ẹ̀bùn tí Ọlọ́run fún oníkálukú tó jẹ́ ọmọ so tá a bá ti ń rí ọmọ bóyá omi ló ń fi ń ṣeré nǹkan ló ń ju òkúta ní nǹkan kan ó ṣáà máa ní nǹkan kan tọmọ náà tó wúlò fún tó jẹ́ ẹ̀bùn ká gbìyànjú láti fojú balẹ̀ láti ṣiṣẹ́ lórí ẹ̀bùn tọ́lọ́run bá fún ọmọ torí ẹ̀bùn kólóyè máa tójọ́ kó máa béèrè ọ̀rọ̀ kó máa gbé nǹkan sórí òun là á fi discover olóyè tó lóyè fi di ẹni tó yẹ pé pẹ̀lú ògo Ọlọ́run kò fẹ́ sọba ilẹ̀ Yorùbá tí mi tí jókòó pẹ̀lú nítorí pé ẹ̀bùn tí olóyè ní kò fẹ́ sí iléeṣẹ́ móhùnmáwòrán ní Nàìjíríà yìí tí mi tí lọ nítorí ẹ̀bùn tó lóyè ní kò fẹ́ sí celebrity tó wà Nàìjíríà tí mi tí rí nítorí ẹ̀bùn tó lóyè ní kò fẹ́ sí awọ́ọ̀dù tó jẹ́ BB company award tí ọmọ mi ò tí gbà tèmi gan wò pé ṣé báwọn celebrity ṣe máa ṣe lè ṣe bí lifestyle àwọn celebrity ṣe rí torí ọmọ tí olóyè jẹ́ so ó jẹ́ nǹkan òwúrí so I want to implore all the parents out there is no single kid that does not have an unlocked potential. It is the role of every parent to sit and understand so we can be able to nurture and try to groom the potential and gift that the kids have. If you can be able to do this, it will also be a kind of benefit and lasting opportunity for the not only for the kid, for the parent and for the entire household. Ẹ ṣeun gan ni mo dúpẹ́. Ẹ ṣeun gan, a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín pé a pè yín ẹ jẹ́ wa ìkànnì Ọlọ́yọ̀ Studios a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. Yes sir. Ẹ ṣeun. Ẹ bá ń dárúkọ yín lẹ́ẹ̀kan sí. Orúkọ mi ni Ọ̀gbẹ́ni Adébáyọ̀ Ọládìméjì Ìṣọ̀lá tí mo jẹ́ bàbá fún olóyè Adigun Olowe Yoruba. Ẹ ṣeun. Ẹ̀yin èèyàn wa ẹ máa wo Ọlọ́yọ̀ TV o. Ẹ ṣeun dúpẹ́. Yes sir. Kisutodiyan o aṣaṣu lọ́gbẹ́ tán àkóṣù lẹ́nà iṣu jìnnà tán o àkóṣù lódò ohun ojú iṣu rí kó tó dìyàn ẹnìkan ò mọ̀ odò ní. Oloyo Studios.